dáre ló pa mí lọ́mọ. sá. dáre ló pa mí lọ́mọ. ó lu ọmọ mi pa tán kò pè mí kò sí nǹkan kan ó ti lọ rí sin ọmọ mi. nígbà máa dé ọ̀dọ̀ rẹ̀ ńjọ́ kejì ó ti lọ lọ́rùn sódì báyìí tí wọ́n fi òṣùkà gbé ọrùn rẹ̀ so. bàbá Fọláṣadé ló ké gbàjarè wá sọ́dọ̀ Alhaji Dr. Oriyomi Hamzat o wípé ọkọ ọmọ òun Dáre ó ti pa ọmọ òun o. Ó ní pé ọmọ yìí kú mọ́ lábẹ́ lẹ́yìn ìgbà tó kú tán ǹjẹ́ jẹ́ mọ̀ pé Dáre sì lọ sin Fọláṣadé láì jẹ́ pé ó sọ fún bàbá rẹ̀ arábí tí ń wò mọ́. ṣé èèyàn máa ń ṣerú nǹkan báyìí ní ẹ̀yìn èèyàn ẹ wá wo bí bàbá yìí ṣe bẹ̀rẹ̀ sí ní wẹkún mu bòròbòrò. Ó ní pé òun ti máa ń gbọ́ fìrìfìrì wípé Dáre máa ń lu ọmọ òun ó máa ń lù bí ejò àìjẹ́ ó ní lílù ló fi bá tiẹ̀ jẹ́ tó fi di pé ó sì gbẹ̀mí lẹ́nu ẹ̀. Bó o lọ̀rọ̀ yìí ṣe jẹ́ ẹ̀yìn èèyàn ẹ súnmọ́ bí ẹ bá wọn nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan kẹ tún wá fetí gbéyàwó ọ̀rọ̀ torí pé léyìí ó gbẹnu tán ó lékè nkà bẹ́ẹ̀ náà ló pakasọ. Àwọn Yorùbá bọ̀ wọ́n ní pé nǹkan burúkú ni kí màjèsín kó tójú òbí rọ̀run bẹ́ẹ̀ ni nǹkan tí ò dání lágbára Ọlọ́run Ọba Èdùmàrè ẹ̀ níròkú ọmọ o. ẹ bá ń ṣàmì àdúrà kẹsì bá ń gbé tọ àdúrà mi láì wá dènà pẹnu ẹ jẹ́ ń yí kinní sókè kẹfà balẹ̀ wá gbogbo kúlẹ̀kúlẹ̀ bọ́rọ̀ yìí ti ṣe jẹ́ gan ní pàtó ṣé lótìtọ́ àti lódodo ni Dáre pa Fọláṣadé ṣé lótìtọ́ ló ṣe Fọláṣadé kó tó di pé ó sọ fún bàbá ọmọ ẹ wò ẹ gbọ́ nǹkan lónìí lórí eléyìí tí mo bá yín mú wáyé ìkànnì Àdàbà tẹlifíṣàn ni wọ́n ń pè bí níbi tá a ti mú wá fún yín àwọn ìròyìn yàjóyàjó ìròyìn àjá àbálẹ̀ lọ́dọ̀ tí wọ́n ń bí náà lẹ́tì láǹfààní láti máa gbọ́ fún gbogbo ẹ̀yin ojú tuntun ẹgbẹ́ ṣe ń darapọ̀ mọ́ wa ni fúngbà àkọ́kọ́ tẹ ò tí ì fọ́lọ̀ wa abẹ́ ò tí ì subscribe ẹ bá ń tẹ follow button tàbí subscribe button tí ń bẹ nísàlẹ̀ fọ́nrán yìí aago kélébé kan náà bẹ́ẹ̀ notification bell ni wọ́n ń pè òun gangan ni yóò máa ta yín lólobó ní gbogbo tàbá ti ń ju fọ́nrán sórí ìlà yìí láì dènà pẹ̀nu ó yá ẹ̀ ń so níbẹ̀. ẹ kó bá ń gbé máìkì sẹ́nu bàbá náà ẹ gbé máikrófóònù sẹ́nu bàbá ọmọ Nàìjíríà eléyìí tún lágbára o eléyìí lágbára o gbomijé lójú ẹni o kẹlẹ̀bẹ̀ balẹ̀ sára gírí ọlọ́kùnrin lọ́mọ bíi tí nǹkan gbé ń ṣeun òfò ńlá ni kí mọ̀jèsí ó tójú òbí rọ̀rùn ó mà ṣe o bàbá ẹ má sunkún kí ló ṣẹlẹ̀ wow. Dáre ló pa mí lọ́mọ. sá. Dáre ló pa mí lọ́mọ. Dáre pa yín lọ́mọ. bẹ́ẹ̀ni Dáre pa mí lọ́mọ. èwo nú àwọn ọmọ yín. ọmọ mi kan ṣoṣo òbí tí mo bí náà ni. obìnrin kan ṣoṣo tẹ́ ẹ bí àbọ̀mọ kan ṣoṣo tẹ́ ẹ bí. obìnrin kan ṣoṣo tí mo bí. àwọn ọkùnrin ńkọ́. ó wà. ọmọ obìnrin kan ṣoṣo tẹ́ ẹ bí ni Dáre pa. bẹ́ẹ̀ni. bóun Dáre ṣe jẹ́ sọmọ yín tó pa. tó ọkọ ọmọ mi ni o. Dáre. ó mú wá bá mi pé wọ́n fẹ́ ni o. ṣé ìwọ ni Dáre. bẹ́ẹ̀ ni sà. ìwọ ni Dáre. èmi ni Dáre sà mi ò pàyàwó mi ò lè. wọ́n ní wọ́n lọ pa ọmọ àwọn. mi ò lè pa Aláàjì o. ó lọ́pọ̀ ọmọ yín. ó lọ́pọ̀ ọmọ mi. ìwọ kọ́ lọ pa àbí. kọ́ mo pa. bó o ní ẹ sì mọ̀ pé ọkùnrin ẹ̀kọ́ rẹ̀ Sunday Lẹ́kan ń lọ pa Dáre lọ́pọ̀ ọmọ yín. ẹ ṣe bàbá mi ayé ò ní gbóhùn lẹ́nu ẹ̀. àmín. Dáre lọ́pàá ńlọ́mọ ó lu ọmọ mi pa ni ó lu Fọláṣadé pa ni torí gbogbo àwọn èèyàn ló jẹ́rìí pé kò lè mọ lúlù ní mọ́ lù ní gbogbo ìgbà ó lu ọmọ mi pa tán kò pè mí kò sí nǹkan kan ó ti lọ rí sin ọmọ mi ó lọ sin mí lọ́mọ bó ti fẹ́ gba ọmọ mi lọ́wọ́ ẹ̀ mo fẹ́ gba ọmọ mi ayé ni mo fà fún torí pé ọ wá dáná ayé ni mo ti fà fún tọmọ mi bá ṣe nǹkan kan fún tó bá bínú ó yẹ kó pè mí kò ní nọ́mbà mi lọ́wọ́ níjọ́ tó tọmọ mi ti fẹ́ n ò pè rí bó ṣe jókòó yìí n yẹ sọ lórí burúkú ọkùnrin tí ọmọ tó lé ọmọ rẹ̀ káàkiri bóyá bí ń pa ẹ bá ń gba ọmọ mi lọ́wọ́ ẹ̀ mo fẹ́ gba ọmọ mi ni o n ò ní nǹkan kan tí mo fẹ́ sọ fún mo fẹ́ gba ọmọ mi lọ́wọ́ ẹ̀. Dáre bó ló ṣe jẹ́. Láàjì mi ò lè pa áyán débi pé bóyá máa pa ènìyàn èmi kọ́ ni mo pa Fọláṣadé torí pé aya mi ni mo dẹ̀ fẹ́ ní ṣúlọ́kà ni nígbà tẹ́ dẹ̀ fún mi mi ò sọ pé bóyá mo fẹ́ bá yẹn pa ni ẹ fi fún mi
nítorí fún mi ni pé kó fi lè multiply sínú ìrìn àjò ayé mi kó mọ̀ jẹ́ mi nìkan kémi náà tó lè ní àrò kémi náà tó lè mọ̀ fojú rí ọmọ tó jáde láti inú mi èmi ò pa ọmọ dádì èmi kọ́ ni mo pa Fọláṣadé èmi kọ́ ni mo pa dádì. bó o ló ṣe wá jẹ́. n tó ṣẹlẹ̀ ni pé ó strong ni ó rẹ̀ so ó ní oyún ní táìmù kan nígbà tó dé lóyún yẹn ó ń feel stomach pain so from there ó di kíní yẹn lead sí operation nígbà tá a dẹ̀ sọ operation tán after operation so inú oorun yẹn náà kò dá títí tó fi wá di ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ọjọ́ Monday ọjọ́ Tuesday ọlọ́jọ́ láàárọ̀ Wednesday ó fi pé ó give up ní ọjọ́ Wednesday. gẹ́rẹ́gẹ́ láago 11 alẹ́ lù láti iléeṣẹ́ rédíò Àgídìgbò 88.7 FM Ìbàdàn. ẹ ti kọ́kọ́ gbé lọ sí hospital. bẹ́ẹ̀ ni sà. hospital bo lẹ gbé lọ. Àwòyè la gbé lọ sà. Àwòyè tó wà ń bo. tó wà ní Mọ̀dínà. ibẹ̀ náà ti ṣe operation fún. bẹ́ẹ̀ ni sà. kí wọ́n ló ṣe gangan. ó lóyún 2 months 3 weeks. ṣé operation wọ́n wá gbọ́mọ yẹn kúrò bẹ́ẹ̀. wọ́n á ní pé oyún yẹn wà ní ìta ilé ọmọ. ok. àdè lọ ya scan ní ọ̀nà mẹ́ta náà ti ya scan Àwòyè ya scan àlọ́yà kan lọ́nà tabakọ. topic àbí nǹkan ni. so àlọ́yà kan ní ọ̀nà amúlòkó àdèwáyà kan ní Yemẹtún bíbáyé ìyẹn tiẹ̀ owó yẹn tiẹ̀ high díẹ̀ so after gbàtà sáṣẹ gbogbo. gbogbo ìgbà tó ń gbé kí báyìí jọ rántí sọ fáwọn ẹbí ẹ̀ mọ̀ ń bọ̀. ẹ farabalẹ̀ dáhùn béèrè yẹn. so gbàtà dẹ̀ gbé lọ sí. àtẹ̀ ń gbé kiri ń jẹ́ bọ́n àwọn ẹbí ẹ̀ gbọ́. mọ́mí ẹ̀ wá àwí ẹ̀ àbúrò ẹ̀ náà dẹ̀ wá àwí ẹ̀ tó ń pè ní Ṣẹ́gun òun náà wá àwí àjọ wà lọ́sítà. ṣé mọ́mí ẹ̀ wà ń bí. àjọ wà lọ́sítà mọ́mí dà. ẹ wá jókòó mà ẹ pẹ̀lẹ́ ẹ kú ọ̀rọ̀ mọ́ mà ní rírú ẹ̀ mọ́ náà bá a ṣe mọ́. wọ́n lẹ wà wíyà ńgbà tí wọ́n gbọ́mọ yẹn lọ sí hospital. bẹ́ẹ̀ kò ìgbà tí wọ́n kú lọ hospital nǹkan. ìgbà tá a dẹ̀ kú lọ hospital yẹn so after tí wọ́n sọ operation yẹn tán lọ́jọ́ Monday tó lọ́jọ́ Sunday ní ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ àti church ló ti faint. ẹ súnmọ́ kí ni ìdí ẹ̀. àti church ló ti faint tí wọ́n ti gbé ibi tẹ́mi ti lọ minister Amúlòkó ni mo ti lọ minister lọ́jọ́ yẹn. pastor lẹ́yìn náà. bẹ́ẹ̀ evangelist ní church bẹ́ẹ̀ ni sir. okay. so gbà tí mo dẹ̀ lọ minister ní Amúlòkó bí mi ṣe ń dé ni mo gbọ́ pé wọ́n ti rush ìyàwó mi lọ sí hospital. CAC ní church yẹn. o Pentecostal ni. Pentecostal. so wọ́n ní wọ́n ti rush ẹ lọ sí Àwòyè hospital ní Mọ̀dínà mo dẹ̀ lọ síbẹ̀ from there náà àti bẹ́ẹ̀ náà láti ń lọ ya scan lọ́jọ́ di Sunday náà and ya scan so after that ya scan náà wọ́n ní pé ó gbọ́dọ̀ sọ operation lórí rẹ̀ gbọ́dọ̀ ṣe láàárọ̀ Monday lọ́jọ́ yẹn so wọ́n bá change tó dẹ̀ wà lọ́wọ́ tiẹ̀ àkọ́kọ́ kó sílẹ̀ àtẹ̀mí náà ń bọ̀ ní àárọ̀ ọjọ́ kejì tèmi náà rí mo dẹ̀ kó wá sí hospital so Ọlọ́run dẹ̀ bá wa ṣe wọ́n ṣe operation yẹn successful so after tó wá sọ operation yẹn lọ tán ó tún inú irun yẹn ó tún fìlì inú irun yẹn. ṣé ó ti délé padà. ó ti délé ó ti wà ní tó ti get better nǹkan lọ́jọ́ Sunday gan ó jó lọ́jọ́ Sunday tó dẹ̀ jó dáadáa ní church tó dúpẹ́ torí àwọn kwaya wọn máàkì àjọ̀dún wọn lọ́jọ́ Sunday so ó dẹ̀ jó dáadáa tínú àwọn ẹ̀tì ẹ̀dùn pé Ọlọ́run ti fún un ní àlàáfíà mo sọ pé kò ń ṣe èmi ni mo pa Fọláṣadé o torí aya mi ni ìyá mo rẹ̀ fẹ́ràn ẹ̀ gidigidi èmi gan ò bẹ́ lọ́run rú nǹkan tó ṣẹlẹ̀ sí mi ti ẹ̀ gbàdúrà rẹ̀ tó bá dẹ̀ yẹ pé bí wọ́n ṣe ń di lọ́kàn pé wíyé mi ni mo pa ni mo gbàdúrà òun gangan ó sì wà yẹn kó mú mi sọ́dọ̀ láìpẹ́ torí èmi kọ́ ni mo pa bí bàbá dẹ̀ ṣe ń sọ láti ọ̀sán nìyẹn pé èmi mo pa ọmọ mi ò lè pa ìsinsin débi pé máa pa ènìyàn. ẹ tẹ̀síwájú láti ibi tó ti ń jó. ṣùgbọ́n nígbà wa di ọjọ́ Sunday tó di ọjọ́ Monday so ìgbà tó dọjọ́ Tuesday mi mọ nǹkan tó tún padà ṣẹlẹ̀ ní ọjọ́ Tuesday yẹn mo rí pé mo dẹ̀ ti bá discuss pé mo jókòó sílé wípé àwọn ń jókòó sílé pé kò sí ọjà nínú ṣọ́ọ̀pù mọ́ òun náà ló gẹ́ẹ̀tì owó tó fi ń kọ́kọ́ manage ọjà yẹn tẹ́lẹ̀ pé yà bóun mo fẹ́ bóun gẹ́ẹ̀tì owó pé kí n bóun náà wá change pé kóun fi kún owó ọjà mi ní kó má wọrí pé a máa try best wa so mo pẹ̀lú orí ọ̀fẹ́ Kristi mo wá change kan tí mo lọ bọ́rù níbì kan mo ní má wọrí màá fún ẹ ní 80,000 tí má dẹ̀ kó 80,000 yẹn lẹ̀ mo lọ yá náà ní àwọn owó tàbí operation náà èyí tí mo yá náà wà ń bẹ̀ tí mi ì tí ì rí dá padà gbóso tí má yáwó yẹn máa lè san àwọn gbèsè yẹn kéékèèké pẹ̀lú orí ọ̀fẹ́ Kristi ní ọjọ́ Tuesday yẹn mo lọ sí mountain 2 hours program ni mo lọ after tí mo máa padà dé lọ́wọ́ ní nǹkan bí 1 gbà tí mo dé sílé mo bá nu ilé pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run mi ì dẹ̀ bá kó ṣe bákan ok mo dẹ̀ kó ó wà ok mo kó 80,000 yẹn lé lọ́wọ́ ní ọjọ́ Tuesday yẹn after tí mo kó yẹn lé lọ́wọ́ tán
èmi jáde torí pé fashion designer ni èmi ń ṣe. mo fẹ́ béèrè pé iṣẹ́ wo náà lẹ́ ń ṣe. fashion designer ni mò ń ṣe. ẹ sì ń ṣiṣẹ́ náà pẹ̀lú iṣẹ́ Ọlọ́run. bẹ́ẹ̀ ni sà so gbà tí mo dẹ̀ kó fún tí mo jáde lọ ṣùgbọ́n lọ́jọ́ yẹn mi mọ̀ nǹkan tó wá padà ṣẹlẹ̀ so gbà tí mo máa wọlé lálẹ́ ní nǹkan bíi 9 ó sùn mi ò rí pé nǹkan kan ṣe nǹkan kò dẹ̀ sí nǹkan kan tó mu ṣùgbọ́n nígbà tó jí òru mo rí pé oorun tó sùn lọ́jọ́ yẹn ó rí pé omi mi tó ń mí kò fi gbogbo ara wà òkè gbà tí mo dẹ̀ tí mo wá pé kí ló ṣe ẹ́ nǹkan kan mi ò discover nǹkan kan ní ọwọ́ rẹ̀ gbà tí màá wọ ọwọ́ ẹ̀ nígbà tó di gẹ́gẹ́ bíi 4:30 ní ìdájí oní mo rí pé bíbi tí wọ́n ti kí n tó máa fi síyàn lọ́wọ́ téèyàn bá ń fa omi síyàn lára ó wà lọ́wọ́ ẹ̀ so later ni mo ṣe wá sọ pé kí ló ṣe ẹ́ so lọ hospital ní àná ni so ó wá ní pé mo ní kò hospital bó ló lọ ó lòun lọ sáwòye ni kí nǹkan tó tún ṣe ó ní inú yẹn náà tún ni so later ńgbà tílẹ̀ máa mọ́ mo there's one brother kan ó wà pẹ̀lú mi mo wá lọ sọ fún brother yẹn pé ìyá ẹ̀ tó ti bẹ̀rẹ̀ ìgbà tó lọ sí hospital tí ò tiẹ̀ lè inform wa pé òun lọ sí hospital meanwhile ẹnìkan wà nílé wa ẹni yẹn ló escort ẹ lọ sí hospital lọ́jọ́ yẹn tó tẹ̀lé lọ sí hospital lọ sí àwòyè. ẹ̀jẹ̀ ló accompany ẹ̀ lọ sí hospital. bẹ́ẹ̀ wọ́n dẹ̀ treat ẹ̀ doctor yẹn wá ń sọ fún ìyàwó mi pé kí ìyàwó mi máa wà ní lọ́jọ́ yẹn pẹ̀lú situation tó wà tó nígbà tá a dé hospital lọ́jọ́ Wednesday tó di pé kíní yẹn gan ṣẹlẹ̀ wọ́n lé ẹ̀jẹ̀ tó wà lára ẹ̀ lọ́jọ́ Tuesday yẹn is 25% so ìyàwó mi dẹ̀ bínú ó wálé so gbàtà gbé dé hospital yẹn rí i pé gbàtà débẹ̀ wọ́n rí i pé ó ti give up so wọ́n wulẹ̀ ṣe nǹkan kan wọ́n kàn fún wa wọ́n kàn ní pé ká máa gbé lọ sí táìmù lẹ gbé lọ. ọwọ́ àárọ̀ náà ní nǹkan bíi 7 láàárọ̀. táìmù lẹ lọ rí ọ̀nkú tẹ bá sọ̀rọ̀ ládùúgbò yín. nínú mi ò bọ́ ọkú kankan sọ̀rọ̀. ẹ tẹ́lẹ̀ bá sọ̀rọ̀ pé ìyá yìí ó lọ hospital. àjọ wà nínú ilé ni ní ìdajì mo ti lọ jí ẹni yẹn after that gbà mo ẹsẹ̀ tó discover àgbà tí mo discover kíní yẹn lọ́wọ́ wọn pé wọ́n bí ẹni tó lọ hospital kìí tí wọ́n fa omi sí lára ó dà pé gba treatment gbà tó lọ síbẹ̀ ní alẹ́ ní ọjọ́ Tuesday yẹn tèmi èmi ò dẹ̀ mọ̀ mi ò mọ anything about. the time wo lẹ wọlé lọ́jọ́ Tuesday yẹn. ọjọ́ Tuesday mo wọlé bí abi 9 ni mo wọlé ó dẹ̀ ti sùn ó ti sùn sórí bẹ́ẹ̀dì mo bá nu lé ni àbúrò ẹ̀ náà dẹ̀ wà ń bẹ̀ Michael náà wà ń bẹ̀ tó òun náà ti sùn so mi ò mọ̀ pé nǹkan kan tó tún ṣe tó lágbára tó bẹ́ẹ̀ ni torí ẹ̀ mi ò lè pa èsì sí débi pé màá sọ pé mo pa ènìyàn so nígbà tí mo ń bọ̀ lọ́jọ́ Tuesday yẹn mo gbé aṣọ kan wálé tí mo fẹ́ gbé fún student kan tó ẹsẹ̀ wọ SS1 aṣọ yẹn mo sáré gbé lọ ọjàba yẹn ni mo ti gbé aṣọ yẹn fún wọn ibẹ̀ náà ti pè mí pé situation ìyàwó mi ti wọ́ọ̀sì òbẹ̀ mo ṣe ń sáré bọ̀ lọ́jọ́ Wednesday wọ́n ní kí mo ṣe ń sáré bọ̀ nìyẹn gbàtí kí n tó sáré dé. situation wo lẹ fi wọ́n sí tẹ́ fi gbà sọ lọ́jàba. ó gbà tó oníkàbúrò òun lọ mú mìíràn sí wa gbà tó mìíràn sí ẹ̀ tó mo rí pé ó padà sùn padà mo á pé kí n lọ sọ́jàba yẹn pé kí n padà wálé mi ì tí wẹ̀ lọ́jọ́ yẹn so gbà tí kí ó tó di pé mo dé wọ́n ti mú mọ́rúwá wọ́n ti ń gbé sí inú mọ́rúwá yẹn gbà lọ sí àwòyè hospital ní Mọ̀dínà nígbà dẹ̀ gbédébẹ̀ òun náà ni wọ́n sọ pé pé àwọn dẹ̀ sáde mo dẹ̀ sọ fún ẹ lánàá ẹni tó dẹ̀ jẹ́ dókítà ẹ̀ lélẹ́yìí ọ̀gá wọn náà ni even kò máa náwó gan kó ná 200,000 ká má ti rí kọ́bọ̀ ó lè rìlíìsì wa pé ká máa lọlé ṣùgbọ́n ìyàwó mi fi agídí kú òǹbẹ̀ èmi kọ́ ni mo pa ìyàwó mi gbogbo ọmọ Nàìjíríà o ẹ gbà mí. ó ní Ṣadé. ó ní Ṣadé dókítà ní Ṣadé mo ní kó má lọlé lánàá mo ní kó má lọlé lánàá kò sọ jù bẹ́ẹ̀ lọ ó dẹ̀ ní pé ká máa gbé lọ sí Olúyọ̀rọ̀. ó sì mí gbà tẹ́ débẹ̀ nígbà tí dókítà mímí yẹn ò lọ kò sí ní ara ẹ̀ mọ́ a kàn ń gbá pé Ṣadé èmi náà mo jókòó tì lẹ́gbẹ̀ẹ́ so pẹ̀lú àwọn ará inú ilé wa tájọ ń gbé. ìdáhùn ará inú ilé yìí kankan wà ń bì. kò sáwọn ará inú ilé wa ń bì báyìí. bó o lẹ ṣe rìn tára inú ilé yìí kankan ò fi tẹ̀lé yín wá ń gbà tó jẹ́ pé wọ́n mọ̀ bó ṣe ṣẹlẹ̀. sáwọn ará inú ilé kan ni. àwọn kan lẹ́sẹ̀ àjọ gbé lọ sí hospital. àwọn náà lájọ gbé lọ sí hospital àwọn ará tájọ ń gbé inú ilé àwọn lájọ gbé lọ. bó o lẹ ṣe rí inú ilé sà. èèyàn gidi nínú ilé. ó yẹ kẹ́nìkan tẹ̀lé yín no matter how small you should have somebody to follow you down here tí wọ́n á fi sọ pé lóòótọ́ o bó ṣe rí ni ojú wa ni o. hospital àtàtúgbò gómìnà wọ́n rí fa wá sí Olúyọ̀rọ̀. kí lẹ rò pé ó lè jẹ́ kí bàbá sọ pé ẹ̀yin lẹ pa. mi ò mọ nǹkan tán rò mi ò lè pa ẹsẹ̀ o ìyàwó mi ni ìdẹ̀lẹ̀ pa ìyàwó mi o. but bàbá sọ pé ẹ máa ń ná ìyàwó yín is that true. mi ò kì í ná ìyàwó mi o mi àti ìyàwó mi ò kì í jà evangelist ni yín náà. mi àti ìyàwó mi ò kì í jà mi ò ná ìyàwó mi ẹgbàá mi ò gbọmọ Nàìjíríà bá ń bẹ àwọn àná mi o mi ò ná ìyàwó mi ẹ bá ń bẹ wọn ò kàn jẹ o. it's alright bàbá sẹ́yìn àti màmá òòjọ́ gbé ni. àjọgbé ọjọ́ ti pẹ́ tí màmá ti kú lọ́dọ̀ mi ọ̀dọ̀ rẹ̀ ni ọmọ ń gbé ìgbà tó dẹ̀ mú wá bóun fẹ́ fẹ́ mínísítà ti gbàdúrà sí wọn náà ti gbàdúrà sí èmi ò fọmọ lọ́kọ o Ọlọ́run fààyè gbọ́ ọ ṣùgbọ́n ó lu ọmọ mi ó ń lù àwọn èèyàn dẹ̀ ń sọ fún mi pé ó ń lù
ǹjẹ́ ẹ bá confront wọn rí pé kí ló tó ná ọmọ mi. kódà ń ní nọ́mbà rẹ̀ lọ́wọ́ kì í pè mí kò pè mí rí. ẹ̀yin náà ń pè wọ́n. mi pé o. wẹ́yìn ọmọ yín wò pé ọmọ yín. mo ń pe ọmọ mi tí n bá pe ọmọ mi ò pé kò sí nǹkan kan. ọmọ yín ò sọ fún yín rí pé ọkọ òun náà òun. kò sọ fún mi rí. àwọn ará àdúgbò náà kàn máa ń sọ pé ó nà. ará àdúgbò lọ sọ fún mi pé ó nà ọmọ mi. màmá ń jẹ́ gbọ́ rí pé ọkùnrin ń na ìyàwó rẹ̀. mo gbọ́ rí. ẹ̀ẹ̀kan abẹ́ méjì abẹ́ bí ẹ̀ mélòó. ó ti jẹ́ 5 lọ gan. ó ti jẹ́ 5 lọ. bẹ́ẹ̀ torí mi gan mo wà wíyà. evangelist ni yín náà how true is that? ohun ẹlẹgẹ́ ni bíbélì pé àwọn obìnrin iṣẹ́ ìgbàgbé ni ẹ lọ sórí ọ̀tà ẹ lọ bá àwọn èèyàn sọ̀rọ̀ gbogbo àwọn ọ̀rọ̀ yìí náà lẹ sọ fún wọn because tó jẹ́ kí n béèrè pé bẹ́ẹ̀ ṣe narrate ẹ̀ ń sìn ó hàn pé ẹ̀yin kọ́ lẹ pàyàwó yín pẹ̀lú story tẹ́ ẹ sọ fún wa but ẹ ti pa kó tó dijọ́ tó kú ń lè ro bàbá àti màmá àbí màmá kí n lè rí sọ sí. ẹni ó máa ń nà. má. ó máa ń nà. ẹ wá ń sọ ìkan bó ṣe wá bá yín tó kó mi. ó kó ìwé ẹ̀rí tí wọ́n fún wọn níjọ́ ìgbéyàwó wá bá mi ní ṣọ́ọ̀bù. ní ọkọ. bẹ́ẹ̀ ni ó ní kí n gbà mo ní kí ló ṣẹlẹ̀ ìwé èwo lè yìí ó ní ìwé ẹ̀rí àwọn kí bó ló ṣe dánwò ẹ̀ ó lòun ló ní ó kó a kí wàá ló ní kí n fi ṣe ńgbà tó fẹ́ kó fẹ́ mi sẹ́mi rẹ̀ wọ́n jọ sopọ̀ ni tó fi ní kí n gbà lọ́wọ́ rẹ̀ mo lóun gangan dà ó ní bẹ́ẹ̀ ń lé ọ wá pé kó lọ wà lọ́dọ̀ mi ó ní òní gbé sẹ́ẹ̀tì wọn mo bá pe ọmọ ó sì ń bọ̀ ó ṣe rí lọ́dọ̀ mi báyìí tó dúró tì mí ó bú sẹ́kùn ní ọ̀dọ̀ ọmọ mi lọ wá kí lọ wá ṣe ó ní ṣe bó ti ní òsì nǹkan kan láàrin àwọn ọmọ mọ ọyá ń sùn kóòtù gan tí wọ́n ti so wá pọ̀ ní kó ń sùn bẹ́ẹ̀ kí wọ́n lọ fàwé ìyá kí kálukú sì máa lọ lálàbìnà máa bọ̀ kí ló le tó báyìí dáre mo bá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ìjọ náà ṣùgbọ́n títí mo wá wò pé ìwà tó ń wù pẹ̀lú mi ò wá pé èmi rẹ̀ gangan èmi ò mú ọmọ àná o ìmú ọmọ ni mo mú ọ torí gbogbo ìgbà mo máa ń pè yín ìgbà mi ń bẹ gan tá a bá wà ní chọ́ọ̀chì tí n bá rí àwọn àpẹ̀ránsì kan màá pè màá ní ìwọ àtìyàwó rẹ̀ yọjú sí mi ńlé tí wọ́n bá yọjú sí mi ńlé màá ní kí ni plan yín gan ẹ sọ plan yín fún mi tẹ́ bá sọ plan tá a bá mọ bí a bá ń lọ wọ́n lẹ́rù tí ń bẹ́ lè ṣẹrù tẹ́ nìkan gbé ó sì wù wá láfàlẹ́ ọlọ́wí pé kọ́ ọmọ mu lọ gẹ́gẹ́ bí aya nígbà tí ọba fún mi lé sí mọ́ gbé mi ò ní plan kankan sọmọ Yorùbá ni kí ló fa tó gbogbo tó sọ fún mi pé wọn ò ní plan kankan kí ló dé tí slang ẹnu rí kò tiẹ̀ fààyàn mọ́ra mo wá pe ọmọ ìjọ náà mo ní sẹ́wọ̀n náà ti ń gbọ́ báyìí ẹni ọba dẹrù pọ̀ jó náà ni o torí ẹni ẹ̀dá tí ọba ti ní plan kankan jó náà ti dẹrù ẹ̀yìn omi o olóyìn kù sí ọ lọ́wọ́ o mo ṣáà ń gbọ́ ìyá mo wá rí wípé ìrìn àjò church kan náà lẹ́jọ́ ń lọ. bẹ́ẹ̀ ni ìrìn àjò wọn ò kò lọ títí mo wá tún pè mo ní bó la ṣe fẹ́ rìnrìn àjò tí ó fi rọgbọ fẹ̀kan já sí ṣọ́ọ̀bù tá a bá sí ṣọ́ọ̀bù àtijì àtìmọ̀ rẹ gan kò ní í le mo pè é ó lóun ní plan kankan ó lọ àwọn èèyàn establish ní fún aya ní ilé àwọn ní kò sí wàhálà ebó ní ṣe bó ti rí oko lóko kún kó o tó gbìn pàṣẹ wọ́n ló kúkú mo wálé mi kí mo bọ́ ọ wá bí kálukú ṣàṣe bí mo ṣe bẹ̀rẹ̀ sí ní ọ̀ṣun tá a fi open fún ọmọ ṣùgbọ́n tó wá ṣẹlẹ̀ gan tó dọjọ́ kú ní May 9 ní ìṣẹ̀lẹ̀ wọ́n ń jẹ lọ́jọ́ náà ló wọlé bó sì dé ọba ló ń jẹ tó ń dà wọ́n ní kò sóúnjẹ mọ́ pé ó wá ló ń gbé ráìsì kan bọ̀ látọ̀dọ̀ màmá òun kó bóun ṣe tí wọ́n á ní kó mówó wá pé gáàsì tó kù nínú stóòfù náà làwọn lò kọ́mọ lọ fílẹ̀ wá káwọn orí fi dáná ó ní ṣe bẹ́yìn rówó dáná oúnjẹ tí bí wàhálà ṣe bẹ̀rẹ̀ ńjọ́ náà nù ó wá nà títí torí pé àwọn ọkọ obìnrin tí wọ́n jọ ń gbẹ́rẹ̀ lọ gba ọmọ lọ́wọ́ rẹ̀ ńgbà tó jókòó lẹ́nu tó bẹ̀rẹ̀ sí ní fún boxing pé obìnrin ló ń fún níyàbí eléyìí kí ló le tó báyìí bí wọ́n ṣe pè mí ní dédé aago 11 àbọ̀ lálẹ́ ẹjọ́ mi nà ẹ dákun ẹ ràn mí lọ́wọ́ kò sí bí ti rọ́kọ̀ nídà yìí mo ní ẹjọ́ ẹ ràn mí lọ́wọ́ bó ṣe kẹ́ ẹ bá mú sọ́dọ̀ tílẹ̀ bá mọ́ máa yọjú sí yín nígbà máa dé ọ̀dọ̀ rẹ̀ ńjọ́ kejì ó ti lọ lọ́rùn sódì báyìí tí wọ́n fi òṣùkà gbé ọrùn rẹ̀ sókè mi ní ṣé dáre náà mo ní mọ̀mọ́ tí bá dójú ẹ̀ láti jọ̀ báyìí tó bá ti bá pàdé church báyìí ọ̀họ̀ fún mi kò ní í dúró
àlàáfíà ṣùgbọ́n láti gbà wọn bí kọ́ ọmọ kígbe ẹ̀gbẹ́ o ẹ̀yìn o inú o kí ló le tó báyìí mo wá dáhùn lọ́ba ó tiẹ̀ wá bá mi ṣọ́ọ̀bù ìjọkọ ní mọ́ mi jẹ̀díjẹ̀dí ní í ṣe mí àbá bẹ̀rẹ̀ sí ní treat jẹ̀dí nígbà mo á rí wípé ọ̀rọ̀ jẹ̀dí kọ́ lélẹ́yìí mo wá bá mo ní kí wọ́n á ní kókó tá a fẹ́ ṣe pẹ̀lú ní àjò àṣà àǹtọ́jú rẹ̀ nígbà wá di ìjọ May ló tó di August 5 àjọlọ church ìjọ náà níjọ Sunday ní ọba ń sọ fún mi ó sì wá kí mi ó ní mọ́mì mi ẹ káàárọ̀ mo ní káàárọ̀ ìjọ náà ń borí mọ́ kọ̀pẹ́ rẹ̀ ọmọ tí ó lóyún lé bá wá bá mi mọ́mì mi grandma my mother mo ní n ò rí ẹ̀gbọ́n rẹ̀ tí wọ́n jọ wà níjọ ní church náà tó wá bá mi mo ní Michael ìyá yín wà dó lòun ò rí mí kò sí ní ọjẹ́ nọ́ọ̀sì tí mo ń tọ́jú àwọn èèyàn ní church tí nǹkan kan bá ti ṣẹlẹ̀ kò jẹ́ mi ò wọ́ọ̀rì ó wá tó àsìkò tá a fẹ́ jáde tá a fẹ́ sórí ọ̀fẹ́ tọ̀kan náà àwọn aṣọ́nà wa bá mi pé mọ́mì wa ṣe ti pè ya Joseph mo ní kí ló mú wọ́n ní tí ẹ ti rọ́ọ̀ṣì ẹ̀ láwòye látàrọ̀ mo ní tí mo wà nù chọ́ọ̀chì wọ́n ní hàn mo nírú èwo àlè mo bá pè ẹ lò níbo lọ wà ó lóun wà láwòye mo ṣe lọ súré bánu nígbà àwọn òde bẹ́ẹ̀ wọ́n ti ń gba dírípù fún mi ní ọ̀rọ̀ dírípù kọ́ lélẹ́yìí o mo ní dókítà wọ́n ní wọ́n ti ṣọ́ọ̀ṣì rè mo bá pè wọ́n dáàdì wọ́n ní ta ló ń sọ̀rọ̀ mo ní mọ́mì Ṣadé ni torí bẹ́ẹ̀ náà ló ti lọ fún tírénì wọ́n ní kí ló dé mo ní Ṣadé ni wọ́n gbé wá o kọ̀pẹ́ rẹ̀ ní dókítà náà sì rè bí dókítà sì ṣe dé wọ́n bá ní kí ni kókó tó ṣe gan mo ní ìtì ẹ̀ lè dáhùn mo ní ṣùgbọ́n pàtàkì jùlọ ní pé ẹja kọ́kọ́ lọ yẹ x-ray rẹ̀ náà tá a bá yẹ x-ray mo nítorí àwọn tó ń kígbe tí ń dùn nínú gbogbo ara ìlè dáhùn pé bí báyìí nìkan ti ń ṣẹlẹ̀ dókítà náà ó sì jiyàn bí wọ́n ṣe jiyàn náà gangan wọ́n sì lọ fún ultrasound ọ́fíìsì wọ́n yà wọ́n ní rìsọ́ọ̀tì tí kìíní fáwọn ọ̀tá wọn lọ́rùn wọ́n bá tó fún wọn wè wọ́n ní wọ́n mú lọ náà mú lóko wọ́n lọ yà wá ó jẹ́ the same result wọ́n ní àwọn ò tí ì gbà wọ́n bá tó fún lẹ́tà mi wọ́n ní wọ́n lọ Adéọ̀yọ́ mo ní o tiẹ̀ ti bá a dójú ẹ̀ nígbà wá ta Adéọ̀yọ́ ń dé wọ́n wá ní sebémi náà mọ̀ ń pa ní treatment wọ́n ní kí n wo rìsọ́ọ̀tì tí ó mú wá pé ó ti lóyún oṣù mẹ́ta o pé oyún oṣù mẹ́ta tó sì ní ó ti bọ́ sẹ́yìn ilé ọmọ mo ní irú ìràwọ̀ràn wo ló tún wọlé yìí wọ́n ní kò èsì ṣe ti pẹ́ gan wọ́n nítorí tó bá ti pẹ́ jù yóò mú wàhálà dání. ẹ̀yin tí ẹ mọ̀ nípa ètò ìlera nọ́ọ̀sì kankan tẹ́ ń gbọ́ wa lálẹ́ yìí ẹ dákun tí èèyàn bá lóyún tí wọ́n bá na èèyàn tó lè mú kí oyún yẹn bọ́ sí ẹ̀yìn ilé ọmọ tó lè mo fẹ́ kẹ́ ẹ tú fún mi ẹjọ́ ẹ̀yin tẹ́ ń wò wá tó bá ṣe bẹ́ẹ̀ ó yá ẹ má sọ̀rọ̀ yín lọ́mọ. wọ́n bá lọ bọ́ sí ẹ̀yìn ilé ọmọ wọ́n lọ operation làwọn ó sì ṣe ibi mo ti bọ́ ẹkún nù mo níbò láti àwọn yanjú eléyìí wọ́n ní kò sẹ́kọ̀ọ́ kankan ju pé ká mọ̀ bá ṣe wá owó ni o torí dókítà tí ó ṣe àwọn àníìsín làwọn ó pè nígbà àwọn wà ti rìsọ́ọ̀tì ẹlẹ́ẹ̀kẹta ní ilẹ̀ ti sú wọ́n ní tó bá dìdàjí àwọn ó ṣe sí àlẹ́nu ọlọ́run wọ́n ṣàṣe ń dàjí ìjọ wọ́n fi kíní tí wọ́n mú jáde níbi ẹgbẹ́ kan nínú ilé ọmọ wọ́n fi hàn wá lóòótọ́ òun náà yà ń fọ́tò ń bẹ lórí fọ́tò rẹ̀ lórí sẹ́ẹ̀tì ẹ̀ mo ṣàní mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ṣùgbọ́n níbi tó ti abẹ́rẹ́ tí wọ́n fún abẹ́rẹ́ operation tí wọ́n fún ó bẹ̀rẹ̀ sí ní wí àwọn ọ̀rọ̀ ìpọ̀ tí mo ti bẹ̀rẹ̀ sí ní sunkún mo níwọ̀ ọlọ́run ṣàánú mi irú ìrìn àjò yìí ti sú mi ṣàánú mi mo ṣàbẹ̀rẹ̀ sí ní gbàdúrà débi pé àwọn kwaya bíi ẹgbẹ́ àwọn kwaya àwọn tí wọ́n jọ wà wọ́n jọ dúró tì táwọn náà ṣàn sọ pé irú èwo wa lélẹ̀ mo ní òtí ẹ̀yẹ mi ṣùgbọ́n sí láti gbà wọn tí wọ́n ti aṣọ operation báyìí kò sí ìgbádùn látàárọ̀ dalẹ́ ẹ̀gbẹ́ ni o inú ni o ó lè pọ́ yí bì ó lè pẹ́gbẹ́ lọ́wọ́ ohun kò sálà láàfíà àti dìde nàró dọ́rùn àti yàgbẹ́dógún àti tọ́dógún bò láwọ̀ àbáyá rẹ̀ yí ìjà báyìí tó bá ti ní mọ́àmí ẹ mọ́ bọ mo tó ń lọ nu tí wàá wá débẹ̀ máa ní ọmọ tó ṣẹlẹ̀ sájà tó máa lọ ọ̀dọ̀ dókítà tí wọ́n bá ti kó oògùn fún mi báyìí níwọ̀n ara ní kúnlé ara tí n bá ti ra nkúnlé ara tó bá ti lò ní tó tiẹ̀ tí wọ́n kọ́ fún àwọn tó yára lọ ra nkúnlé ara ó sì lò ó ó sì rí ilé ìfẹ́ tí mo kàn rí ni wípé bó ṣe ń lo oògùn lọ lọ́wọ́ tó ní ẹ̀ mọ́ mi gbogbo ara ní nìhun mọ́ mi ara ń nìhun bó ló ń ṣe fẹ́ sọ̀rọ̀ ayé òun báyìí mo ní kí ni àwọn fẹ́ ṣe sí báyìí ọ̀wá tó ń sùn lọ́dọ̀ dókítà nígbà tá a sì bẹ̀rẹ̀ sí nípò títí bí mo bá sọ fún un gbogbo gbọ́n
ẹ̀kọ́ ẹ̀yìn tí ẹ̀ fojú kan dáre inú ilé pàápàá wọ́n lè pé kò wá sunlé lónìí wọ́n lè pé òun níṣẹ́ níbi tó ń wà nǹkan kan ṣẹ́sìmọ̀ gbogbo orú èèyàn kọ̀ọ̀kan mi mọ́ kó sì tó dà báyìí níbo ti di kó di òní wàhálà mo ti fún ọmọ lówó ilé tó lọ gbà á ní ẹ̀gbẹ́ ṣọ́ọ̀bù tí mo gbà fún pé fẹ̀ẹ̀kan yẹra tẹ́ ẹ bá yẹra fúnra yín bọ́ bá nídìí ẹ wọ́n mọ̀ bí wọ́n sì padà yọjú sí èmi gangan tí mo ní ọ́ tí wọ́n bá nídìí ẹ mọ́ kálukú ọmọ lọ nígbà wọn tún padà gbọ́ wọn lọ sọ pé ọwọ́ abẹ́bẹ̀ orí ara rẹ̀ báyìí ní fi ń rú àga wálé wá bọ́ ọmọ mi ní kó àgàǹdà àtà ni o gbọ́dọ̀ kó wọlé o ó sá bẹ̀rẹ̀ sí níbẹ̀ nǹkan kan kó òun ò ní ṣerú rẹ̀ mọ́ mo lágàtọ̀ ọ̀gbẹ́ àgọ́ ọ̀ràn lọ́gbà yìí mo ní dárí ó fẹ́ fi nǹkan ṣe mí ní fi ń kàgà tẹ̀lé ọkì mo ní mo ti sọ pé ọmọ kò nǹkan rẹ̀ kankan mẹ́rù kò sì kẹ́rù kò kọ́ nǹkan kan rẹ̀ mọ́ mẹ́rù fúnra rẹ̀ ló tún forí ara rẹ̀ rù wá sí ilé ibi tí mo tún gbà fún àti gbàùn tó bá ti rí mi ní chọ́ọ̀chì báyìí ìwọ ni ọ̀họ̀ fún mi tó bá ti rí mi ní chọ́ọ̀chì báyìí ìwọ ni ọ̀họ̀ fún mi débi pé títí ń pọ̀ wá di pé ínsídẹ́ǹtì wá ṣẹlẹ̀ kò pè mí kò ṣe nǹkan kan níjọ́ ọmọ mi kàn pè mí ó ní mọ́mì mi ó ní kí ni ìtumọ̀ tó ti dé mo bá tún sáré lọ mo ní bó lẹ́wà ó lóun wà láwòye ọ̀wọ́n mo bá lọ pàdé rẹ̀ mo ní bò wá ni dókítà wá dà wọ́n ní yóò lọ ya x-ray ní Morocco tó bá ti dàárọ̀ ọ̀la mo ní ẹ mú fọ́ọ̀mù wá ká lè tètè jọ jí lọ fọ́ọ̀mù la gbà lọ́wọ́ dókítà tó fi ní òun lọ ilé òun àpàdé mi pé tóun bá ti wá pàdé mi a lè mú fọ́ọ̀mù lọ sí Morocco tí yóò lọ yà ni mo gbọ́ mọ́ àfi bó ṣe di bí ọwọ́ aago 11 àárọ̀ ni wọ́n bá ń pé mo pọ̀ ni mo sáré pé àwọn èèyàn ń péjọ làwọn kan bá ní nígbà olè ti rí Sadé mo ní Sadé ìwọ sẹ́mu mo kọ́ wá ń wò wọ́n báyìí pé kí ní ìṣẹ̀lẹ̀ wọ́n sàn ń wò káàkiri nígbà ọ̀yà lẹ́nìkan kí mi lọ́rùn mọ́lẹ̀ ní bá ń pé mọ́mí sọ̀rí mo léwo ní sọ̀rí ọmọ tí mo rí fúnra mi lánàá tí mo ní pé kí n máa mú fọ́ọ̀mù lọ lé kí àjọ pàdé kájọ lọ sí Morocco ní jẹ́ sọ́ọ̀rì dínú tí mo fi ní dàrí lọ́pọ̀ mọ́ mi torí tó bá ṣe pé kò mọ̀ ọ̀nà kí nǹkan kan mọ bóódì lára rẹ̀ ní gbogbo ìgbà ọ̀rọ̀ ọmọ mi ò ní rí bó ṣe rí látijọ́ mo ti bí wọn báyìí èrò wọn dọ́sítù rì Ọlọ́run ní ṣèwòsàn ayé wọn kì í ṣe mi ìmọ̀ yẹn ń gba káàdì látijọ́ mo ti ń ṣòwò ọmọ incident tó sì ń ṣẹlẹ̀ sí tó dogun operation dé àárín wọn náà lọ wà torí gbogbo ọmọ tèmi bí láyé mi èmi ọ̀fọ̀ bẹ́ẹ̀ bí wọn o òun náà ni ẹ bá ń bi léèrè o torí látijọ́ tá a ti sọ operation láti August 9 èmi ò rí bàbá àti ìyá rẹ̀ báyìí lẹ́nu láti jẹrin àbí nǹkan tọmọ mi sì tó ti kú èmi ò rí bàbá àti ìyá rẹ̀ bẹ́ẹ̀ ń ọ̀rẹ́ gan ń ọ̀rá àbúrò ń ò rí fámìlì rẹ̀ dáre kankan bí ti wulẹ̀ ọmọ o ìdínú ẹ gbà mí o wọ́n ti lu ọmọ mi èmi ọmọ tí wọ́n fi ṣe tí ó sì fi di pé wọn ò tún sọ fún mi tí wọ́n fi lọ bò mọ́lẹ̀ o ìmọ̀ kókó ìmẹ̀límọ̀sẹ̀nù ẹ bá mi pè ẹ bá ń bí o. It's all right. Mr. Adare. Yes, sir. Ó ti wà established pé ẹ máa ń ná ìyàwó yín. kí ló ìyàwó mi sàdáde kí ló ìyàwó ẹ bá ń bí ọkàn má bí nínú. Pastor, evangelist. ìyàwó mi o. Evangelist. Yes, sir. Why are you doing this? Ló ṣe fẹ́ máa parọ́. olú ìyàwó mi. Ẹ lórí. kí n jọ ń jà. Ẹ nàrí. Ǹjẹ́ o ti dọ́dọ̀ yín? kí n jọ ń jà. Evangelist. kí n jọ ń jà. Ẹ ti fẹ́ máa parọ́. bímọ fún mi. Ẹ ti ń parọ́. Ẹ má parọ́. Ẹ má ṣe yẹn. Ẹ já sòdodo. kọ́ mo lù pa o mi ò lù pa o. Ṣùgbọ́n ẹ máa ń nà á. bá ń bẹ àwọn fámìlì ìyàwó. Ok, ení nìyẹn. Ẹ máa gbọ́ Mr. Dare. Báwo ni Ṣadé ṣe jẹ́ sí? ìyàwó mi ni o. Ẹ ṣeun. Ṣó ní bàbá? wọ́n ní bàbá. Ó níyà? bẹ́ẹ̀ ni. Ó lábùrò? wọ́n lábùrò. Ok. Àwọn mélòó ló gbọ́ kẹ́ ẹ tó sin? Àwọn mélòó ló wà ń bẹ̀ gbà nínú àwọn ẹbí ẹ̀ ńgbà tẹ́ lọ sí? àwọn fámìlì ìyàwó fámìlì wọn wà ń bẹ̀ àwọn fámìlì mọ́mì wọn wà ń bẹ̀ bọ̀ fámìlì dádì nìkan yìí ò sí bẹ́ẹ̀ gbàdá fẹ́ lọ sí wọn. nítorí ẹ̀jẹ̀ kémi irú àná yẹn ìgbà tí kíní ẹsẹ̀ rẹ̀ jọ wẹ̀ẹ́sì báburú wọn kan ṣe dé ara gbàtà sẹ́mọ̀ kò sẹ́ni tí ó ṣe tí ò ní dùn ìdílé tó dé tó wọnú yàrá báyìí ó ní mò ń tẹ fóònù mi ò tẹ fóònù torí pé èmi gan tẹ́ pé ìyàwó give up ìgbà tí ṣe pé yẹn tó ṣe pé orí yẹn ti dàrú ṣé fóònù yóò wà mọ́ tẹ̀ for that moment torí mi kò mọ nǹkan tí mo fẹ́ ṣe mọ́ ìgbà tó nǹkan máa wọlé báyìí ìgò minerals méjì ló kó dání orí ẹ̀fọ́ méjèèjì lórí mi ó ti kan bọ̀ mí lẹ́gbẹ̀ẹ́ àpá yẹn wà lẹ́gbẹ̀ẹ́ mi báyìí mo dẹ̀ ní evidence lórí fóònù mi
bẹ́jẹ̀ ìjẹ́ aṣẹ́ẹ̀tì dókítà ló fún mi níṣẹ́ tí mo wọ̀ wáyé oní mo kàn wọ̀ sórí aṣọ mo kàn mú dání ó tì gòbò mi lẹ́gbẹ̀ẹ́ ó dẹ̀ fọ́ lórí mi ìgò 7up and Fanta inú yàrá ẹgbẹ́ ìyàwó mi náà ló ti kógò yẹn bọ́ta ara gbàta so ẹ̀mọ̀ àṣẹ tó dáa dẹ̀ tí ń bọ́n sẹ́pẹ́ àdẹ̀ títí family so àní mi ò ní láti yìnyín tún gbọ́dọ̀ fi yẹn ṣèbínú so mo gbà mọ́ ẹ̀ bọ́dún tó jẹ́ kémi rán tí ò jẹ́ kán tẹ̀ ọkọ réèyàn kankan níjọ wẹ́ẹ̀sì yẹn ni pé tó nígbà tí mo sẹ́ndì sí wọn pé àbúrò ìyàwó mi give up ó dẹ̀ ti fọ́gò lórí mi o ó ti tìbọ̀ mi lẹ́gbẹ̀ẹ́ o ẹ̀rù ń bá àwọn èèyàn àti yọjú kọ́mọ́ lè jẹ́ pé ń gbé àwọn tí wọ́n ó tún wá orí pé wọ́n tún bóyá wọ́n ti gò bọ̀ àbí wọ́n ń sáwọn aládàáni oyin ó ṣẹlẹ̀ o ọmọ Nàìjíríà ẹ gbà mí o èmi kọ́ mo pa ìyàwó mi o so tó jẹ́ kẹ́rù ẹ̀rù ló bá àwọn èèyàn kì í ṣe pé mi ò láwọn èèyàn tí mo lè pè lánàá yẹn pé ókè ẹ mọ̀ bọ̀ o ìyàwó mi kú o bọ̀ ńgbà tí mi gangan tí mo ní ìyàwó gan tí wọ́n ti fẹ́ ṣe mí léṣe bóyá expectation tí wọ́n ní pé ńgbà tí ìyàwó mi ti kú yẹn kémi ní òtún kú tẹ̀lé ẹni tó lẹ̀ bímọ fún yàn àbí báwo lèèyàn ṣe máa gbàdúrà kíyàwó èèyàn kú ok sẹ́mi ká mo fẹ́ fẹ́yàwó gan sí gan so jẹ́ pé nǹkan tó yí sí gan bẹ́ẹ̀ láti sáré fẹ́ ni. lẹ́ẹ̀fi sáré lọ sí. sáré lọ sí wọn o àwọn fámìlì ìyàwó wà ń bẹ o dádì Michael wà pẹ̀lú wa tó jábúrò tiwọn o dádì àbúrò mọ́mì wọ́n wà pẹ̀lú wa o bùrọ̀ ṣẹ́gun yẹn náà tó fọ́gùn mọ́mì lórí yẹn náà wà ń bẹ o débi pé ní bẹ́ẹ̀rì àyẹ̀gàn àwọn yẹn gan káàdà wa ti ń kọ́ bẹ̀ wá lánàá yẹn débi pé ọ̀tọ̀ ní nǹkan tán plan ní bẹ́ẹ̀rì àyẹ̀gàn lánàá pé wọ́n gáìdì tèmi gan nítorí pé mi gan ò fit hospital ni mo ti wá lánàá níjọ́ Wednesday yẹn torí èmi gan mi ò kọ́kọ́ fẹ́ yọjú gan so nígbà náà ti fún mo ní evidence wà lórí fóònù ṣẹ́ẹ̀tì tí mo wọ̀ lánàá yẹn ẹ̀jẹ̀ gbogbo ṣẹ́ẹ̀tì yẹn ni dókítà ló fún mi ṣẹ́ẹ̀tì tí mo wọ̀ wáyé dókítà òun ló fún mi ní hospital àwòyè dókítà àwòyè òun ló fún mi ṣẹ́ẹ̀tì yẹn o mi ò lè pàyàwó mi ẹ bá ń bẹ̀ wọ́n o ká má bínú o mi ò pàyàwó mi ò lùyàwó mi pa o ìgbàwó tí wọ́n fún mi pé kí n lọ lù pa o Ọlọ́run ló mọ bí gbogbo ẹ ṣe jẹ́ o ẹ̀jẹ̀ bá ń bẹ̀ wọ́n o wọ́n fún ọkọ ọmọ ọ̀nà nínú ìwọ̀n ní mọ̀ náà o wọ́n ní kó bímọ fún mi ni o ó dẹ̀ bímọ fún mi o ọmọ tó bímọ fún mi tó dẹ̀ ń tọ́jú ọmọ mi ṣùgbọ́n ọmọ ọ̀nà mi ò kí ń nà o aláàjì mi ò kí ń nà ẹjọ́ ẹ ṣàánú mi o ọmọ Nàìjíríà o ẹjọ́ ẹ ṣàánú mi o ẹ ṣàánú mi o. evangelist àwọn èèyàn kan bẹ nínú ayé tó yẹ pé kán gbébọn sí wọn létí báyìí ó yẹ kán máa sọ òdodo nínú ẹ̀ ní evangelist wa nínú ẹ̀ ní pastor wa evangelist ṣé ká wá fa kéèsì gùn ká sì mọ̀ pé àwọn ẹlẹ́rìí tí wọ́n mọ̀ pé ẹ̀nà ìyàwó yín wá ṣé bí màmá náà sọ pé àwọn aráalé yín jáde nígbà tẹ́ jókòó lé nkùn tẹ́ ń gbà nkùn. mi ìjókòó lé nkùn dádì. ṣé bí náà sọ condition tán bọ́ ọmọ wọn gbà wọ́n padà débẹ̀ hùn. mi ìjókòó lé nkùn dádì. ok evangelist àwọn aráalé yín kankan ò tẹ̀lé yín wá ṣe é dánlé ni. gbóná kò sí lémi kan ni mo ti wá láàárọ̀ yìí torí pé after tán ti ṣèkú yẹn torí pé wọ́n gáìdì mi kó bẹ́ẹ̀ ń jẹta ni káwọn àbúrò ìyàwó mi kan máa ń pè. ẹ tiẹ̀ wá lọ́rẹ̀ kankan nulẹ̀ tẹ́ ẹ lè pè pé wọ́n ti gbé mi la Àgídìgbò lórí ọ̀rọ̀ yìí ẹ dákun ìpàdé mi bẹ̀ o nínú ilé tẹ́ ẹ jọ ń gbénu ilé kò yẹ kó rí bẹ́ẹ̀ wọ́n sọ bẹ́ẹ̀ sí rí ni. then number 1 and number 2 inú ẹ tíyàwó ẹ lè kú tí wọn ò ní suspect pé ńlọpàá láyé lọ ẹkẹ evangelist wa tí ẹ tiẹ̀ ní rò pé bọ́yá ńlọpàá pẹ̀lú ìwà tẹ́ ẹ ti máa wù dá ṣáájú àkókò pé ìyàwó yín wá kú ìyá ìyàwó yín ẹ ti dọmọ rẹ̀ bàbá ìyàwó yín ẹ ti dọmọ rẹ̀ pẹ̀lú ìwà tó wà nù bíbélì tẹ́ fi ń kọ́ wa ni o pẹ̀lú bẹ́ẹ̀ ṣe máa dúró tẹ́ mọ̀ báwọn èèyàn sọ̀rọ̀ tó yẹ kán ṣe ẹ̀ẹ́sẹ̀ tó yẹ kán suspect nítorí pé gbogbo ìwà mímọ́ tó yẹ kó wà yẹn ẹ ti wù níwà wọn à ní pẹ́ ẹ̀nà ìyàwó yín wọn à ní máa rò pé ẹ̀yin lẹ́nà tẹ́ ẹ kú kí ló ṣẹlẹ̀ evangelist ṣebí you are called báwo lọ Ọlọ́run ṣe lè pè yín tẹ́tẹ̀ máa wúrú wà báyìí. mi kọ́ mo lù pa o mi ò lè pààyàn o ìjọ ẹ bá ń bẹ̀ wọ́n kan jọ kan ṣàánú mi o mi ò lè lù yàn pa o kọmọ Nàìjíríà jọ o kan bá ń bẹ̀ wọ́n o. jáde ẹ̀ tún gbọ́ ní ọjọ́ nǹkan tí ẹ lọ páàkì ó lọ jókòó tì lẹ́gbẹ̀ẹ́ tọrọ wà lára àwọn coordinator yín bí gan. ìyá ìyàwó yẹn. bẹ́ẹ̀ ni òjé ní ọ̀dọ̀ wọn. sẹ́kítírì òjé ni. bẹ́ẹ̀ ni gbogbo owó tí wọ́n dá fún ọ níbi mítì wọn tí wọ́n máa ń ṣe lójì gbogbo rẹ̀ ló ká sọ rẹ̀ dálẹ̀ báyìí gbogbo owó ló ti kó lọ. mi ò kówó nu ilé o mi ò kì í jíyàwó mi lówó. sọ ti yé yín. mi ò mọ̀ ń pa owó. òun náà ló wọ́n lọ náà ló fòwù di lẹ́nu di mú tó jókòó tìlẹ́gbẹ̀ẹ́ tí ń tẹ sẹ́ẹ̀tì sẹ́mi pé gbàtọ́ pa tán inú rẹ̀ ti dùn sí i ṣùgbọ́n ní ìsìn alákò ní bàbára tí mo sì bí tó bá lọ ọ̀dọ̀ rẹ̀ yóò ní mo sá fún ọ tó ń bọ̀ wáyé o
mọ̀ wà ń wá bíi mọ́ òun gangan mọ̀ ń sọ sí náà ó tún fọgbọ́n ó tún lọ fọgbọ́n lu mọ́ mi pa ó ti dà ọlọ́run ó ṣèdájọ́. ọmọ kan bẹ́ẹ̀ bí alájì ọmọ rẹ̀ kan bẹ́ẹ̀ bí àbúrò rẹ̀ tó mú sọ́dọ̀ ó lè weakness sí gan. Michael. ẹ má gbé kámẹ́rà sí lójú ọyá jókòó bàbá ẹ jókòó ẹ gbé mark sí lẹ́nu bẹ́ẹ̀ náà. ẹ kálẹ́ sà. báwo ni Michael. dáadáa ni sà. kí ló lè sọ sí ọ̀rọ̀ yìí. ní àárọ̀ Tuesday àti múra ẹ̀mọ́ mi bá wa dáná láǹtí mi yẹ wọ́n bá wa dáná school ọkọ̀ wọn sì gbé ráìsì wá ní alẹ́ ó ní tán báwọn sì mọ́ oúnjẹ àti mo náà ti dá oúnjẹ yìí nígbà àwọn ò lè dà mọ́ ọmọ bẹ́ẹ̀ mi ṣe wá jí mo wá kí ọkọ wọn kàn fọ mi gbà tí ni pé sí bẹ́ẹ̀ mi ṣe máa yìí sí mú mo fi máa ń kí pẹ́rẹ́ǹtì tèmi ni ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn ò yé mi wọ́n á lọ bá mẹ́mi mo lọ sunkún bá wọn tà wọ́n sì wá wọnú ilé nìyẹn wọ́n wá ní pé kí ló mú ọ Michael ìsàlẹ̀ sọ wọ́n ní ti sọ mo sá sọ ọkọ wọn sàwà bá wọn pé sọmọ na àbúrò rẹ fún mi ni. sọmọ nà mí fábúrò rẹ ni. ń gbé sọmọ nà mí fábúrò rẹ ni nígbà tó ya bọ́kọ wọn ṣe bóde nìyẹn ó ṣàwọ̀sọ ó fẹ́ mọ́ lọ ọ̀rọ̀ yẹn ṣàdí ìjà ó ṣàmú àǹtí mi yẹn ó ná wọn lálákọ̀ọ́kọ́ táwọn aráalé tó dìde ó ti lọ nígbà tó padà wá wọ́n tún ti bá wọn nìyẹn ibi wọn kàn ti tù wọ́n ṣubú náà kàn jókòó lé wọn kún wọn fún àwọn mọ́mí àwálì kúkú bẹ́ẹ̀ tí ìbá ṣe pé àrí nọ́mbà àwọn mọ́mí àwálì mọ́mí John tájọ́ ń gbére àwọn mọ́mí dáàdì John gan ló gbé wọn kúrò lórí wọn ní àárọ̀ ọjọ́ Tuesday yẹn tí mo fi apá tá a fi lọ skul nígbà òde fọ́tò yẹn gan bẹ lórí fún tí mò ń lò tí ṣùgbọ́n ó ti lọ́ọ̀kì ní báyìí. ó yá. tí ojú wọn bó ṣe wú tí ó wú tí ọrùn wọn lọ́ọ̀kì tó yẹ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ bá wọn fi omi gbó. èmi mọ̀ ṣẹ̀ṣẹ̀ ju ọrùn tí mo ń fà báyìí tí mo fi aṣọ ọmọ tí mo fi ń fà. kò tún á pẹ́ nígbà tó tún yá. ẹ pé kí ló sọ. wọ́n ní wọ́n jà lóòótọ́ so pé woman yẹn gan ló sì wá gbalé lọ́dún àwọn. pé kò ń ṣe pastor evangelist. ó lọ gbégbá wọn béèrè ọkọ ẹ̀ gan ó lóun ò lọ́kọ. eléta. ó tún lọ nà pánlé tó gbà ní. ìwọ ló pa woman yẹn náà. mi kọ́ mo lù pa o mi kọ́ mo lù pa o. you killed her. ó fi wàhálà pa. mi kọ́ mo pa o bàbá. ó fi fòrò gbẹ̀mí ẹ̀. No. àwọn yóò sì máa dúró báyìí ó sì máa ṣe wàásù fún wọn wọ́n ló pa woman yẹn náà ẹ̀rù kéèsì wa ń bà ẹ́ wá sáré lọ sí. èmi kọ́ mo sáré lọ sí o àwọn èèyàn náà pè mí pé wọ́n ti arrange omi o sáré mi ò lè yọjú gan. ṣé mo lè wojú ọgbẹ́ ibi tí wọ́n ti gún ọ́ngò lẹ́gbẹ̀ẹ́. ó wà ń bẹ́ẹ̀ ó wà lẹ́gbẹ̀ẹ́ mi tí wọ́n ti bá mi treat ẹ̀ dádì. ẹ jẹ́ ń wo nra pa rẹ̀ ń bẹ̀ nra pa rẹ̀ ń bẹ̀ ó ṣe dáadáa wọ́n gún gò lóòótọ́ o gbogbo lóòótọ́ o. má. sẹ́rí ọmọ ẹ̀wọ̀ ìmọ̀ tí mo fẹ́ ṣe mọ́ ni o. ó ṣe déjọ́ náà. ẹ mọ tí wọ́n fẹ́ ṣe mọ́ ló fi ń rẹ́rìn. inú ìmọ̀ tí mo fẹ́ pè ní ìjábá òun àti mọ̀ kí àwọn mi wà lókun lẹ̀ ẹni tá a jọ ń gbé. ọ̀ya. Ṣẹ́gun lórúkọ mi. ok. níbi 3 months lẹ́yìn wedding wọn. ẹ lè gbé. níbi 3 months lẹ́yìn wedding wọn mo wá kí wọ́n lé mo ṣe délé ọ̀dọ̀ wọn mo bá ọwọ́ 40 mẹ́ta rà ní ẹ̀kẹ́ sísá mi. 3 months. after wedding wọn. 3 months after the wedding. mo ní sẹ́yìn àdéhùn jọ jà ládùúgbò ni tá à ń fún yín 40 báyìí wọn sáfẹ́ sọ bò ẹni tẹ́ pé tí má ti ra lẹ̀ mọ́ yóò sọ tìǹú ẹ̀ mo ní tó bá jẹ́yàn ló náà yẹn jẹ́ kí n mọ̀ wọ́n ní àpé ọkọ àwọn làwọn jọ ní misunderstanding tẹ́ ẹ̀ ṣe wedding ló fún yín ní 40 tó báyìí ìgbà yẹn náà ń gbé níwájú agbègbè mo ní ìwádìí lọ rìpọ́tù wọn náà ti bá wọn ṣẹ́tù rẹ̀ mo tún travel nǹkan tó dẹ̀ máa ń ṣẹlẹ̀ tẹ́ bá wá wọn délé tẹ́ bá bá ń lé yóò tẹ̀sẹ̀ bọ́ bàtà ó ń lọ nù èyàn ọkọ ó ń lọ nù mo tún padà wá lẹ́yìn ìgbà yẹn bí wedding wọn ó ti ní oko bí year and time yẹn mo tún padà wá mo rí wọn tán ti ní kí ló ṣẹlẹ̀ ẹ̀jẹ̀ ní kò fáwọn lóúnjẹ wọ́n dẹ̀ wà nù yún time yẹn mo ní wọ́n ní mọ̀ sí mi ni wọ́n á mọ̀ fáwọn ní oúnjẹ ńlẹ̀ bọ̀dá dáre ṣé n tẹ̀lé ń ṣe yìí tó bójú mu ó para fún mi bẹ́ẹ̀ ni mi dẹ̀ sọ anything mo dáre mo sọ fáwọn àti mo ní ìmúkúmu lẹ mú street o mo ní eléyìí sọkọ o wọ́n ní mò ń sọ̀kọ àwọn
so mo kún bẹ́ẹ̀ lọ́jọ́ yẹn ìgbà tó yá mo rí i pé wọ́n jà ní láńlọ́ọ̀dù tí bílé tán gbé yẹn fi fún wọn wè pé kán kókò wọ́n kó wá sóje ìjà kan tó wá ṣẹlẹ̀ láàárọ̀ kan èmi ò tí wọ́n jẹ́ mọ̀ pé mo wà lára ǹdí wọ́n kàn sunkún wá sóje ni wọ́n ní Dáre tún ná àwọn mo ní kí lẹ ṣe wọ́n ní àwọn kan tó tiẹ̀ máa ń dájà lẹ́pẹ̀ kò tiẹ̀ yá wọn káwọn mọ̀ ti sọ̀rọ̀ kan báyìí ni yóò fi gbàjú tẹ̀lé ni mo wá bá mo kí fún un ó náà kí fún mi àǹtí mi ni kí n má dà sí máríjà fi àwọn ọmọ mo dẹ̀ dà rí bẹ́ẹ̀ kò tún ju bí 2 months lọ sígbà yẹn náà ó tún lù wọ́n bó ṣe lù wọ́n ìyá pé mi pé lílu eléyìí máa pọ̀ wọ́n dẹ̀ ṣẹ̀ bímọ ní táìmù yẹn kò fún wọn lóúnjẹ kò fún wọn lẹ́ni tí ó lù wọ́n tó faint. àwòye náà la gbé lọ́jọ́ náà. mo ní ẹni tó fún lóúnjẹ tó ra aṣọ tó ra nǹkan kan fún tó dẹ̀ tún lù bíi kíní báyìí mi àti ẹ̀ tún para fún àwa ó ní wọ́n á gba bẹ́ẹ̀dì fẹ́mi náà mo tún kúrò lọ́dọ̀ rẹ̀ mo lọ gbàtàn kúrò lọ hospital mo pè wọ́n mo ní tí ibẹ̀ yẹn ò bá wọ̀ mo ní bóyá kẹ́ lọ gbálí kẹ́ bẹ̀ẹ́ new life fún yín wọ́n láwọn ò fẹ́ máa bímọ káàkiri nípa àwọn ò fẹ́ bímọ káàkiri so kò tí ju bí èyí ẹ̀ lọ sígbà yẹn mo rí i pé mọ̀mísí mi ti ṣí ṣọ́ọ̀bù fún wọn padà tí wọ́n ti kọ́kọ́ ṣí ṣọ́ọ̀bù náà tẹ́lẹ̀ kó tó di pé wọ́n ṣe wedding ìgbà tí location change náà close ibẹ̀ yẹn mo wá pé mo ní sẹ́yìn lẹ́tù máa ṣí ṣọ́ọ̀bù fún ìyàwó ni pé kí ló dé tọkọ rẹ̀ ò lè ṣí ṣọ́ọ̀bù fún wọn nígbà táwọn pọ̀ ọkọ ní kó kàn mọ́ bímọ fóònù nìkan lòun fẹ́ òun nídìílé àwọn èkì ń ṣí ṣọ́ọ̀bù obìnrin kò sí problem ó tún wá lù wọ́n sunkún wọ́n pè mí gan lọ́jọ́ ìwọ́n ní àwọn ti fẹ́ lọ divorce nǹkan kan káwọn ti fún ní ó gbé certificate wedding kan káwọn dẹ̀ ti kó fún àwọn tí ń lọ sí kóòtù àfi bí mo tún ṣe dé táìmù gbà yẹn mo sì mi gbàlè fún wọn mo ní èmi gangan mo gba ṣọ́ọ̀bù bíi tí wọ́n ń gbà yẹn tán ń lò yẹn èmi gangan ni mo kún tí mo bá wọn pe kápẹ́ńtà pé kó wá kan gìsí táìmù ìgbàdàn tí wàá gbàlè fún wọn àjọ gbé bóyá bíi kò ju bóyá bíi mọ́tì lọ́wọ́ bá tún pè mí kó mọ̀ ti kẹ́rù dé alẹ́ gan náà fi pè mí lọ́jọ́ náà mo ní mi ní nǹkan kan tí mo fẹ́ sọ sí lórí o ìtò wá ṣẹlẹ̀ last yìí tó lù wọ́n last gangan ni pé ìgbà tí mo dé hospital mo bá wọn tán ní àwọn fẹ́ sọ operation fún wọn everybody ṣáà contribute owó wọ́n sọ operation wọ́n ṣe wá sọ pé àǹtí yẹn wá ń sunkún pé Dáre sórí nǹkan tó ń ṣe fún mi tó mọ lù mí láàárọ̀ tó mọ lù mí lọ́sàn-án tó mọ lù mí lálẹ́ àwa bíi 4 sí 5 la wà nínú hospital lọ́jọ́ yẹn àwọn ará church wọn náà wà bẹ́ẹ̀ wọ́n ní ṣé Dáre náà máa ń lu ìyàwó rẹ̀ ni mo ní kì í sákòókò kì í sẹ́kẹ̀ta gan àwọn ọmọ mi ò mọ nǹkan tán sọ mọ́ ó change ẹ̀ fún mi lójú ẹsẹ̀ instantly pé wọ́n á gba bẹ́ẹ̀dì gan sẹ́gbẹ̀ẹ́ tiẹ̀ gan ní ìsinyìí kankan ìjọ yẹn mo fẹ́ fọ́ ní nǹkan lórí ìyá ló mú mi pé àǹtí rẹ̀ sì wà lábẹ́ rẹ̀ mo sì dáre mo ṣe wá sọ pé tán sàn after 3 days tán ṣe operation yẹn tán ìyàwó mi lọ sí hospital tán wà torí mi ò lè lọ torí tèmi àti ẹ̀ bá rí a máa ń kùn sí àwa ni so after 3 days tán ṣe operation tán ìyàwó mi lọ sí ibẹ̀ bí ìyàwó mi ṣe wá dé ibẹ̀ ìyàwó mi ni gbàjáwó mi dé alẹ́ ó ní ìwà àti bódà dáhùn ewu sí àwọn pé òun láti pé ṣe náà tún gbé wọn ṣépè lórí bẹ́ẹ̀dì mo ní ìwé ìpèwò ó láwọn àlejò méjì kan wá ó ní wọ́n tọ̀ ó ní kò dẹ̀ lè lọ bá wọn dà tọ̀nù ẹni tó wà lórí bẹ́ẹ̀dì yẹn náà ló tún ní lọ da ìtọ̀nù fún ẹlẹ́kùlé kó tó padà dé àwọn àlejò yẹn ti bọ́ sí ìta àwọn gbani yẹn ṣe wá wọlé tó ní ṣé wọ́n ti lọ ni wọ́n ní lọ olórí búkú ni ẹ̀ náà ṣé wọ́n á dúró díẹ̀ ni wá mi ìráyè àti wá máa yọjú sí ẹ lọ hospital. ẹgùn yé parọ́ rẹ tó ń pa ẹ ti pọ̀ jù ṣé mi ẹni tó wà lórí sick bed nítumọ̀ gbèsè pé lórí sick bed náà so ìyàwó mi ní àlọ́ ń ṣe òun ò ní tán láti wá máa yọjú sí wọn ní orí bẹ́ẹ̀dì o. àwọn ò ṣe ìyàwó létí abáyé o. wípé kó wá bí ó ṣe dìde kó kúrò ní hospital kó wá máa bọ̀ wálé o bàtí ìyá débẹ̀ lọ́jọ́ kejì wọ́n ní àwọn ń lọ ilé ara ẹ̀ ò tí ì le nà ó ní kò sẹ́yìn kankan tí mo yọjú sí mi kí n lè má máa fi tèmi disturb iṣẹ́ tí náà fi kú ní hospital ní ọjọ́ kẹrin yẹn gbàtàn délé kò wálé kò fún wọn lówó oúnjẹ kò fún wọn lẹ́nìtìn tó bá tún dé gan ní tó tún ní ṣọ́ọ̀bù ló tún máa ṣe àǹtí mi wá kú tó bá fẹ́ bá àbúrò mi sọ̀rọ̀ ó mọ bó ṣe lè bá àbúrò mi sọ̀rọ̀ tó bá fẹ́ bẹ́ mi gangan sọ̀rọ̀ ó mọ bó ṣe lè bá mi sọ̀rọ̀ àwọn aládùúgbò wa ń pè mí pé ní after 9 pé ẹ̀lú wọn mọ̀ láǹtí ẹkú látàwọ̀ àti ẹ̀rí ọ̀ mo ní àǹtí mi kú kẹ̀ ọ̀rẹ́ mi kan náà tún wà ní travel yẹn náà tún pè mí pé wọ́n mọ̀ pé àǹtí Ṣadé kú mo ní
àǹtí Ṣadé kú kẹ̀ mo bá pàbó mi gbọ́ ti gbọ́ pé àǹtí Ṣadé kú ní òun ò gbọ́ nǹkan kan o mo ní jẹ́ ń débẹ̀ náà ìgbà tí mo débẹ̀ mo bá nulẹ̀ tó jókòó tó ń tẹ fóònù Ṣẹ́gun ẹ̀jẹ̀ ń land mo ṣe wọlé mo ṣílẹ̀kùn yàrá kò sẹ́nibọ̀dì pẹ̀lú wọn ó ní kẹ́nibọ̀dì má fọwọ́ kan o òun ti pe ẹ̀gbọ́n rẹ o ẹ̀gbọ́n rẹ ti ní kí anybody má fọwọ́ kan ẹ̀gbọ́n ò lẹ pé ó ní tó wà lẹ́kọ̀ọ́ ẹni tó dẹ̀ wà lẹ́kọ̀ọ́ yẹn wà níbí yìí èmi ò yẹ pé ẹni yẹn ní after 3. kò pẹ́ nìyẹn náà. mo pè wọ́n pé kò pẹ́ anybody èmi ò ṣe pé ẹni ẹ fẹ́ gbọ́ dáre pé ẹ̀yin náà wà á ti débi bí ẹ̀yin kò lè pè mí ẹ̀ lè send message ẹ̀ lè ṣe nǹkan kan fún mi bó ṣe wọlé báyìí ẹ má bínú ẹ bá mi gbà bẹ́ẹ̀ bó ṣe ṣẹlẹ̀ nu mo kàn fọ́gò lórí ẹ̀ ni pé kí má bínú kẹ̀ mo ti ń wọ̀nù ẹ tèmi àti ẹ gẹ́gẹ́ ti ń lérí sí ara kì í sákọ̀ọ́kọ́ kì í ṣe kejì kì í ṣe kẹta o tún wá lupa tán ní sọ wá ń sọ fún mi pé kí n má bínú pé bó ti ṣẹlẹ̀ nu. èmi ò lupa o èmi ò kọ́ mo lu ọmọ pa o. ìgbà tó lajú lọ hospital lọ́jọ́ yẹn kí ni nǹkan tó ń bí yín ó jẹ́ kó yẹ yín pé ṣé lílù tẹ́ ń lu òun yìí ṣó bójú mu láàárọ̀ lọ́sàn-án lálẹ́ mo dẹ̀ sọ fún yín mo níṣẹ́ gbọ́n tíyàwó yín sọ ojú ẹsẹ̀ ló là ká sí mi ló fẹ́ gbá mi blò. ṣé ẹ̀sùn oògùn ló ní. èmi ò kọ́ mo lu pa o èmi ò lu ọmọ pa o. wọ́n ló máa ló pa dáre wọ́n ló lù pa wọ́n ló lù pa. mi ò lu pa ọmọ Nàìjíríà o. ìwọ ló lù pa ìwọ ló lù ọmọ mi pa. mi ò lu ọmọ pa o. ó wà bẹ́ẹ̀ gbà tán sí ẹgbẹ́. mo wà bẹ́ẹ̀ ó sá lọ mo wà bẹ́ẹ̀ di bí after tá a fi lọ sin wọn gbà tí mo wà níbẹ̀ ni pé kò yọjú wọn dẹ́ni tí ò bá yọjú àwọn ò lè sin torí pé kóòtù wedding tán ṣe páwọn ò lè sin kankan àwọn ẹbí family náà dúró páwọn ò lè sin tí ó bá nígbà tó dẹ́ di àwọn chọ́ọ̀chì wọn dé wọ́n ní àwọn ti lọ́ọ́ bá a sọ pé ní káwọn lọ ṣe fún àwọn náà lọ́ọ́ ralẹ̀ fún àwọn náà lọ́ọ́ gbé pósí wá bó ṣe wá dé ní tó fi dúró jìnnà sí wa ó ṣàrẹ́rìn lórí ibi tó jókòó sí. Ṣẹ́gun. ẹ yá ẹ rẹ́rìn. odidi ẹ̀mí ṣé o yẹ kí o ṣe pé. àbí ńgbà tí eyín wọn ọ̀tá ta téèyàn bá rẹ́rìn gbà náà yẹ kéèyàn tọ́jú ń tọ́ ni kódà kó má jẹ́ bí èèyàn àbí ẹ̀rẹ́rìn yàn gini bóyá kò ń ṣe ẹ̀rín tán rò pé ẹ̀rín. irú ẹ̀rín olórí ibú olè yóò máa rín odidi ẹ̀mí lọ ẹni téèyàn ò ní rí mọ́. téèyàn ò ní rí nǹkan nà mọ́. kò tiẹ̀ kò tara rárá. ìgbà tí mo dé gbogbo ibi táǹtì yẹn máa ń kó nǹkan sí o ti tú gbogbo bẹ̀ o ti kówó o ti lọ. mo ti fẹ́ rí inú ilé tú sẹ́mi tó ti làgò mọ́ tí mo ti pé. kó tó dé ńkọ́ náfà tẹ̀ tí mo dé. kó tó dé ńkọ́ kó tó làgò mọ́ ńkọ́ evangelist kó tó dé ńkọ́. síbí bá a ṣe gbé wọlé hospital kẹta tá a gbé ìyàwó mi lọ lẹ hospital kẹta bá a ṣe gbé wọlé náà ni òun náà dé. sínú ilé. èyí tí ì rí o ìyàwó tó bímọ fún mi yóò wà kú ní màá rẹ́rìn tí mo lọ́mọ lọ́wọ́ ẹ̀ tó ń tó ìyàwó tó bímọ fún ìyàwó tó bímọ fún mi. nǹkan ṣe báyìí ni ẹ bẹ bá ń bẹ kó mọ sùn mọ́ mi o. ok ó lè ṣe bá ń lọ tán ń bọ̀ lọ sí wọ́n sì. Ṣàngó ni. oníkálukú àbí tiẹ̀ lára. Evangelist Dare. Yes sir. mo fẹ́ bi yín ní nǹkan kan o irú ọkùnrin wo ni yín tíyàwó jáde nílé yín tó lọ sí hospital ẹ máa gbọ́ o ó sì padà délé ẹni tẹ́ mọ̀ pé ara rẹ̀ ò yá tẹ́lẹ̀ ó sì padà délé ó sì sùn àárọ̀ ọjọ́ kejìlẹ̀ tó wá mọ̀ pé kíní clip drip ó wà lọ́wọ́ rẹ̀ irú ọkọ wo ni yín yẹn. ó ti gbà tí mi wọlé lálẹ́ ó ti sùn ìgbà tó dẹ̀ ti sún mi rẹ̀ pé ẹni tó yẹ pé pẹ̀lú bọ́ọ̀dì sí wa mi nǹkan lè jí kí nǹkan mọ́. bọ́dà láti ẹ̀ ti yẹ̀ wò. no mo wo àjọ wà lórí bẹ́ẹ̀dì ni ẹni tá àjọ wà lórí bẹ́ẹ̀dì mi pé kí n dẹ̀ máa yọ lẹ́nu ìgbà tí ilẹ̀ mọ́ lọ mo kàn wá wò pé bó ṣe ń gbé ọwọ́ yẹn torí pé kò sùn tílẹ̀ fi mọ́ kò sùn èmi gẹ́gẹ́ láti bí 11:45. Mr. Dare, yes sir. you killed that woman. gbọ́mọ jẹ́ kí n analyse ẹ̀ fún ẹ. you killed that woman nítorí pé you failed to respond to your responsibility as a good husband. Etí wọn ló pa ni pé ẹ̀jẹ̀ ti tán lára ẹ̀. Pẹ́jà rẹ̀ ló ẹ̀jẹ̀ ti ṣe. Mọ̀ gbọ́ ó padà kúrò lọ́spítà ó padà wálé. Bẹ́ẹ̀ sà. O ò yẹ̀wò débi póòrì kìíní ẹ̀ lọ́wọ́ ẹ̀. Tó bá wá jẹ́ wípé o jẹ́ ọkọ tó bojú wẹ̀yìn nígbà tó jáde pẹ̀lú condition tíyàwó ẹ̀ wà ní ó yóò pé wò wàá mọ̀ pé ó ti wà lọ́spítà
tí wọ́n bá lọ hospital tí wọ́n bá ní ọmọ lọlé tó lòun lọlé ìwọ insist pé kò ní lọlé number 1 nìyẹn. tó bá jẹ́ pé hospital yẹn wọ́n ń monitor ẹ̀jẹ̀ yẹn wọ́n á ti fún lẹ́jẹ̀ wọ́n á sì rí tọ́jú máa gbọ́ o. ẹlẹ́ẹ̀kejì ni pé nígbà tó rí kinní clip yẹn lọ́wọ́ ẹ̀ lóru tó tún wá rí i pé ó wà ní kọ́ba òle ilẹ̀ ọ̀yẹ́ kọ́ mọ́ tẹ́ fi dé hospital. ẹnu wọn ti ṣe àwọn nọ́ọ̀sì ni wọ́n mi ò bóyá nítorí pé. nọ́ọ̀sì sọ ni ó tọ́jú ara rẹ̀ ni. pé wọ́n bí àwọn ti lóògùn tí wọ́n rà bóyá wọ́n ti lóògùn tí wọ́n rà tí wọ́n ń lò. ó lóògùn tí dókítà kọ fún wọn. bóyá wọ́n ti lóògùn tí wọ́n rà tí wọ́n ń lò. bóyá wọ́n ti lóògùn tí wọ́n rà tí wọ́n ń lò. because and you call her your wife ẹ dẹ̀ pé níyàwó yìí. ìyàwó mi ni. oyún tó dẹ̀ pa yìí ìwọ ló fún un. ó dẹ̀ mọ̀ pé oyún ẹ ti wà nú ẹ̀ nígbà tó ń fún kùkù tó nà. mi ò fún wọn kùkù ń kún o. ò fún ikùn kan ló ti fún kùkù kì í ti pé kò fún kùkù. mi fún ìgbà wọn omi ìlú wọn bàbá. ó ṣe dáadáa wàláì ó ṣe dáadáa o. mi ìlú wọn bàbá o. you keep your eyes very very close to her nígbà tó sọ operation tàbí nǹkan tó ń ṣe yẹn kódà kó lóun lọ hospital wàá gbé lọ ó kankan ò gbúdọ̀ ṣe ẹ́ o gbégbé ayé ọkọ àtìyàwó sọ ọmọ pé létẹjọ́ ń gbé náà ibi tó sùn sí tó ń lọ tó ń bọ̀ ọmọ pé òun lọ gbalé fún ọ ọkọ sì ni ọ ìyàwó ẹ lọ gbalé fún ọ ẹni tó gbalé fún ọ ló ti kú yìí nísìn irú ìyàwó yẹn lèèyàn máa lù pa inú ilé tó gbà tó tolerate ẹ kó wá máa bóun gbé bẹ́ẹ̀ ibẹ̀ ló tún ti ń gbá kùkù tó ti ń nà náà kùnà. ó nà rí àbí. mi ò gbá wọn kùkù ó gbá kùkù. mi náà mọ̀ pé first born child àkọ́kọ́ bí operation la fi bí. ọgbà kùkù kùn ṣùgbọ́n ọ̀nà àbí. ìyá ìparọ́ bó ṣe parọ́ excuse me má jẹ́ kí n bá ẹ jà o kúlẹ̀ tó parọ́ ọ̀dẹ̀ ń parọ́ ẹnu ẹ̀dẹ̀ ń yọ̀ ó ń parọ́ náà sórí pé ẹnu ẹ̀ ń rùn bó ṣe ń parọ́ ni ó dẹ̀ ń parọ́ why you do this ó dẹ̀ ń pín ẹ lé torí pé o jẹ́ evangelist tó bá jẹ́ evangelist tó bá kàn jẹ́ èèyàn kan ni ó rò pé bí mo ṣe fọwọ́ mú ẹni màá máa fọwọ́ mú ẹni ẹnì kìíní sọ bó ṣe ń nà ẹnì kejì sọ bó ṣe ń nà ó dẹ̀ ti kú sí i tí wọn náà fẹ́ kú máa wò bí ẹ lójú ni why you behaving like this bó gan lọmọ yín ṣe pàdé eléyìí gan. èmi ọmọ o. ọmọ bẹ́ẹ̀ o. ó dẹ̀ sáré lọ sí ó dẹ̀ pa yóò dẹ̀ lọ sí what nonsense. ọ̀bọ̀ ń bẹ̀ tó o bá wọ kéèsì mọ́dúrà sóò ní tanto ní àwọn fámìlì ẹ̀ tí wọ́n lè lọ bá fámìlì ẹ̀ ń tọ́ ọ pa ṣé àwọn náà ní wọ wàhálà báyìí. ní nǹkan kan ẹ jẹ́ ká jọ bẹ̀rẹ̀ kéèsì mọ́dúrà náà ọ̀bọ̀ ń bẹ̀ kán wú òkú yẹn kó o san owó kó o talé kó o tó kókó tó bọ́ ń bẹ̀ ó dẹ̀ ń parọ́ gbọ̀nà wúmà yẹn ó dẹ̀ you keep beating her. ṣé ẹ kọ́ ni sígbà tí ẹ fà lẹ́ lọ́wọ́ ni kò lọ pa ni tóun ọba lójú tí ọ̀rọ̀ kùnrin gidi mọ́ láyé tó ẹ pé wọ̀ yìí lórí ọ̀rọ̀ yẹn ni kò wá pa. You call yourself an evangelist. Are you not ashamed of yourself? What are you preaching to the people? What are you preaching? What are you preaching? Please answer my question. What are you preaching? As you said, you are called. Ṣé mo ń bá àwọn yẹn sọ̀rọ̀ Ọlọ́run? Irú báwo ni ìyàwó rẹ̀ bá ṣe ṣẹ̀ tó kó mọ̀ ní ìyàwó rẹ̀? Mo ń bá àwọn yẹn sọ̀rọ̀ Ọlọ́run. Nobody followed you here. Nobody. You cannot point at someone pé ẹni tó tẹ̀lé mi wá bí nìyí. Ó pé ẹ̀gbọ́n rẹ̀ ọkùnrin lẹ́kọ̀ọ́ ọsọ fún lẹ́yìn pé tí wà tẹ́lẹ̀ ìbá tiẹ̀ ń jà ẹgbẹ́ ẹ̀gbọ́n rẹ̀ tí máa bọ́ jàlè lórí náà ló kú. You did not call anyone. Ta ló mú fóònù ẹ tó pè nínú gbogbo àwọn family ṣé wọ́n ló pè ya. mo pe mọ́mí Ṣìkẹ́mi kí ni fi ríṣì Rọ́ṣẹ́gun bọ̀ wọ́n gbé fóònù. Rọ́ṣẹ́gun mọ́mí Ṣìkẹ́mi ò gbé fóònù. bẹ́ẹ̀. so ta ló wá gbé fóònù àwọn ẹbí rẹ̀ àwọn ará àdúgbò wọn ṣẹ̀ṣẹ̀ ń pe àwọn family ẹ̀ tó kú. Ta ló ṣe Sábọ́sẹ̀ ló pè ta ló sọ fún ọ pé òun ṣé Sábọ́sẹ̀ ló pè àwọn ará àdúgbò kan ló ń pè ní. What is the meaning of that? Ó ṣe dáadáa ó ṣe dáadáa o ó ṣe dáadáa ṣe dáadáa ó dẹ̀ tún parọ́ ó dẹ̀ ń parọ́ ó dẹ̀ ń parọ́ ó dẹ̀ ń parọ́ kí ló dé. ọmọ mélòó ni àǹtí rẹ ti bí. ọyọ kan náà ni. kí lorúkọ ẹ. Joseph. Kókórò Alátẹ.
ò lè dá ìyàwó ẹ lókòwò ò lè gbá létí ọmọ ẹgbẹ́ ìwọ ló lọ kó bá nínú létí ọmọ ẹgbẹ́ o tún nà mọ́bẹ̀ títí tọmọ yẹn fi jáde láyé. nígbà tí wọ́n sọ operation fún tán wọ́n sọ pé the next ni pé kó fọkàn balẹ̀ kó fara balẹ̀ ẹ wá ní complication setting tó bá ṣe ectopic pregnancy ni so nìkan ló ṣe ní ectopic pregnancy tó Ọlọ́run yọ ni tó ọba kí n nà rí tó bí ó ṣe bí Ọlọ́run bá ní bí ó kú bí ó ṣe kú nìyí tí èyí bá nà tó jẹ́ pé ọkọ gidi ni ẹ ìyá ò ní bọ́ ọjà bàbá ò ní bọ́ ọjà wọn ò ní fi kọ́ ẹ lọ́rùn àbúrò ìyàwó ẹ bá wá tó bá ń complain lórí bó ṣe ṣe ẹ̀gbọ́n rẹ̀ ó múra jà pẹ̀lú ẹ ọmọ bàjà ayé ewu máa ń bí. ẹ jẹ́ ká sọ di kéèsì o ẹ jẹ́ ká sọ di kéèsì ọlá ẹ jẹ́ ká sọ di kéèsì ọlọ́pàá nìkan wú òkú yẹn ibi ectopic or no ectopic wọ́n á ṣe postmortem wà á náwó dáadáa wà á mọ kéèsì tán pé kéèsì murder tán bá establish kéèsì murder ní magistrate court adájọ́ magistrate court kò gbọ́dọ̀ gba béèlì high court náà ti máa gba béèlì kò sí kéèsì murder tí wọ́n gbé dé magistrate court náà ti máa establish case tó nítọ̀ wọ́n padà lé lọ́jọ́ náà wọ́n wá fún wọn rò ní chọ́ọ̀chì yín pé wọ́n lọ pàyàwó rẹ o wọ́n ti gbé ẹ lágodi o tó bá wá padà wá kó bọ́ sórí pulpit kó lọ́ mọ̀ ṣe wàásù fáwọn èèyàn. ǹgbà tó bá di case àwọn family tiẹ̀ tí wọ́n ń rí wọ tí wọn ò kíà pẹ̀lú àwọn táwọn ọ̀rọ̀ ọmọ wọn mọ́ they will show up wọ́n kíà pẹ̀lú wọn ṣé wọ́n ti rí ya àbí wọ́n ti rí bàbá yìí mélòó ló lọ yọjú sẹ́bi wọn. wọ́n ní ìgbọ̀n fẹ́ wá kí wọn níjó mi rí ẹni kan fẹ́ wá kí wọn lé ní torí bí bàbá ń bọ̀ níjó ẹjọ́ sáà lájọ́ ẹjọ́ lọmọ kú sáànà ló kú. ìjọ Wednesday ni ìṣàánú mi. ìjọ Wednesday yẹn náà kẹ́ ti délé wọn bí wọ́n bá lọ Wednesday wọ́n lọ Tuesday today is Friday wọ́n fẹ́ wá kí wọn. What family are you from? What family? Are you not a Yoruba? Ṣebí Yoruba ni yín? So why you behaving like this? ẹ ṣàánú mi o. níbo la fi norms sí níbo la fi traditions wá sí níbo la ju culture wá sí níbo la ju ọmọlúwàbí tí Yorùbá ní níbo la jù sí. ṣé westernization náà lélẹ́yìí báyìí àbí modernization? What's the meaning of this? ìyàwó ẹ lọ hospital ó dé ó gba dípù ó ṣe ọmọ ọjáde ńlẹ ìwọ tí ìyàwó ẹ wà ní kò bá wọlé ó wọlé láfítà náà ta ló fi sọ ìyàwó rẹ tó bá ẹ mọ́nítọ̀ rẹ tó fi lọ tó fi dé táìmì yẹn abẹ́ ẹran níyàwó rẹ ni. ọlá kò ní jù báyìí lọ ẹ dìde á mú láti bẹ̀rẹ̀. Kókórò Alátẹ ètò àtàtà níkànnì Agidigbo. Kókórò Alátẹ ètò tó tọ́lé tòun tó ló ṣe. Kókórò Alátẹ àfàìmọ̀kọ́. àwọn àjọ ọlọ́mọdé yẹn ò sì léyà àbẹ̀lọ́run gbogbo àwọn ọmọ wa tá à ń bí lóbìnrin ọlọ́mọdé wọn sọkọ fẹ́ o àwọn ọmọ wa tá à ń bí lọ́kùnrin ọlọ́run má jẹ́ wọn sọkọ fẹ́ o. ẹ tún ká àbọ̀ padà yẹn yẹn wá bò lẹ ṣe rí sí abẹ́rẹ́ pé mẹ́wàá ń ṣẹlẹ̀ nínú ayé Kókórò Alátẹ yìí mo mọ̀ pé yóò ti kọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin èèyàn lọ́gbọ́n tó pọ̀ ni torí àwa tá a bá ní ọmọ a gbúdọ̀ máa tọpinpin ká máa béèrè wọn lóòrèkóòrè ká máa wá wọn lọ ká má kà torí pé ọmọ ti mọ́kọ wálé wọ́n ti fẹ́ ọkọ kẹ́ wá gbàgbé ọmọ sọ́dọ̀ ọkọ mọ̀rú èèyàn tọmọ yẹn jẹ́ àjèjì lọ́kọ jẹ́ nínú ayé ọmọ tiyín ẹ gbúdọ̀ ṣe due diligence láti rí i dájú pé ṣe investigation tó lọ́ọ̀rìn láti mọ̀ bóyá ọmọ gidi lọmọ tí ọkọ yẹn tọmọ yín mú wálé because káàzùn pé bàbá yẹn náà ti bẹ̀rẹ̀ sí ń gbé àwọn ìgbésẹ̀ dáadáa tó béèrè ọmọ yẹn lóòrèkóòrè gbogbo orú nǹkan tó ṣẹlẹ̀ yìí kò bá ṣẹlẹ̀ tẹ́ bá sì ti rí i pé ọkọ kan ń lu ọmọ yín bí ejò ẹ̀jẹ̀ ẹ tètè lọ mọ́ ọmọ yẹn kú òun bẹ́ẹ̀ kó má lọ pa
tó bá ti pa ó kú gbẹ́ntì ẹ̀nu àwọn tó wà láyé náà máa ṣayé lọ èèyàn mi bò lẹ́sẹ̀ lélẹ̀ sí ẹ máa ń comment kẹ́ máa like kẹ́ sì máa pín káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n kó lè ti kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára ẹ ṣeun tẹ̀ ń gbọ́ wa ẹ kú kalẹ̀. agbe ní gbére pàdé olókun àdùkò ní gbére pàdé ọlọ́sà òdìdẹrẹ́ ní gbére pàdé wọn lóde ìwò fún ìwọ ọmọkùnrin tí nǹkan rẹ̀ ò ṣe déédéé ìwọ ọmọkùnrin tí ṣàyàwó rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ mọ gbọ́ jìgìjìgì lára lójú lọ mú kára rẹ̀ ó tó le ìwọ ọmọkùnrin tó ń retí ọmọ bíbí ìwọ ọmọkùnrin tó fẹ́ ṣe nǹkan tó dáa láyé pẹ̀lú aya rẹ̀ tí ìfàyàlòyà tí ó fi di nǹkan tó dáa ìwọ tásítọ̀ rẹ̀ ń sàn tí ò kí tó láti dọmọ ìwọ ọkùnrin tára rẹ̀ ò le ìwọ ọkùnrin ṣe ẹ̀kan dìde ìwọ ọkùnrin tátàn rẹ̀ ò dúró déédéé ìwọ ọkùnrin tó ń retí ọmọ ìwọ ọkùnrin tó ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó ọgbọ́ capable herbal energy capsule ló nílò fún gbogbo àìṣedéédé ara rẹ̀ kó o lè jẹ́rìí sọmọ bíbí àti nǹkan tó dáa láti ṣe.